Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Mayana, on ṣe lace, on install oríṣiríṣi grading ẹ máa bọ̀ ní bíbá iṣẹ́ ti gbọ́. Hair section wa rèé oríṣiríṣi irun ló wà ní bíbá ẹ̀wò ọmọ bá yín install ẹ̀ tí gbogbo ẹ̀ máa wà okay. Ibi tó tún ti ń gẹrun náà ó wà ń bíbà ẹ máa bọ̀ ń bíbà ẹ oríṣiríṣi nǹkan ẹ fẹ́ ṣe pedicure ẹ fẹ́ ṣe nails ẹ fẹ́ install ọrùn yín gbogbo ẹ̀ ló máa bọ̀ ó wà ní bíbà ẹ ní that's Mayana ẹ máa bọ̀ ẹ̀yin tèmi mo ń retí yín. Ṣé ti máa gbọ́ ìtẹ́jẹ́jẹ́ àtúntò dé o? A ti wà ní Dive Mayana. Ẹ máa bọ̀. Pọ́sítọ̀ à ń ṣerun, à ń rìfáàbù, à ń jẹun, à ń ṣe ìkànnà. A ti ti wà ní fún yín o. Ẹ máa bọ̀. Èyí tí yín ń já, èyí tí yín yàn bí o. Ẹ bọ́ síbi ẹwọ́ lé síbi. Ẹ wọ́n fi ṣọ́ọ̀bù ọlọ́dún Màríkà ṣọ́ọ̀bù olórí ire. Dive Mayana láwa ń sì yí o. Ẹyọ ọkùnrin ni ẹ fẹ́ jẹun yín. Yín yán fáìn. Ẹ fẹ́ ṣe yín ni. Ẹ fẹ́ ṣe yín lọ́jọ́ wọ́n ní kẹ́ wò. Báyọ̀ oríṣiríṣi, a máa rìfọ́ọ̀bù oríṣiríṣi là ń tà. Ẹ wá wèrè lẹ sẹ́ńdẹ̀, oríṣiríṣi lọ́wọ́ ẹ̀yọ́ lọ́dúnbàdúgbà wọn lórí rẹ̀. Ọlọ́jú ẹ wò ó, èmi ní kẹ́ wò, èmi ní kẹ́ wò. Dáì kan náírà wọn wà, ó yẹ máa bọ̀ ẹ wò ó. A ti ń jẹun, ẹ wá wọ bíbà yìí, ẹ wọ́n ṣọ́ọ̀bù lọ́dúnbàdúgbà ṣọ́ọ̀bù lórí rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ẹ máa bọ̀ ó, ẹ máa bọ̀ kẹ́ wá wò ó, ti gbé, kẹ́ ti máa gbọ́, ti gbé sí lọ́rùn, kẹ́ wọlé wá. Ẹja wìtìwìtì lọ́tọ̀ wọ́n fi ṣọ́ọ̀bù lọ́dún ṣọ́ọ̀bù lórí ìwé. Ẹ bá wà bus stop láti wọ́n bá wà bus stop. Drop your copy, take your own, your hair, your nails, your eyelashes, look at my hair. Drop your own. Ìgbà tó wọlé, wọ́n sọ pé àwọn tó ti ta inú ìgbà. Wọ́n ní ṣé àwọn máa dá tọ́ba ṣe tán wá ní kò ní dá oúnjẹ láti ṣe yìí àti ṣe tán báyìí wọ́n dẹ̀ láìpẹ́ rẹ̀ àbí mọ́ mi ṣe láìpẹ́. So you can come and patronize us. We do any type of hair, we sell wigs, we do pedicure and manicure. Tẹ́ bá fẹ́ treat ẹ̀ ó ní treatment tá máa lò a ní anti dandruff tá lè lò fún yín tẹ́ bá fẹ́ steam oyin tó bá yẹ kó ń break ni ó ní nǹkan tá lè lò náà tó ẹ máa bọ̀ ní Dive Mayana kẹ́ wá ṣe gbogbo ẹ̀ náà la máa ń ṣe. Ọ̀rẹ́ mi kan ló júwe iléeṣẹ́ ìfúnni Dive Mayana wọ́n júwe bíbá ìfúnni pé wọ́n máa ń ṣe irun in fact mo ti máa ń ṣe tiny weaving yìí wọn gẹ̀gẹ̀ rí ọba tí mo dé bí in fact kudos to them they know what they are doing. I really love my hair in fact I really love it nǹkan tí mo fẹ́ yìí tí wọ́n mi máa ń já àwọn treatment kan lò fún mi ó jẹ́ kí n máa wò pé gbogbo ọwọ́ ìfẹsẹ̀ irun mi gbogbo etí kò yọ so in fact kudos to them they really know what they are doing. Orúkọ mi ni Ayọ̀dé. This is Salon section. We make hair, we do pedicure, we do manicure, we sell wigs,
And we do hair treatment too. When your hair is breaking, like there are some treatment we can use, like anything ring band break, only treatment a lè lò fún yín. Tẹ́ bá ní dandruff, only treatment a lè bá yín steam irun yín. Tẹ́ bá fẹ́ retouch ní abẹ́fẹ́ wig, abẹ́fẹ́ revamp, gbogbo ẹ̀ ni a máa ń ṣe níbí báyìí. Tí ẹsẹ̀ yín náà bá ti rough, tẹ́ bá fẹ́ ṣe pedicure, gbogbo ẹ̀ ni ó wà available níbí báyìí. Ní Dice Mayana, there are different type of wig. We have pretty boy, we have woman hair, we have bone straight. So anyone tẹ́ bá fẹ́, it's all available here. This jila wọ́n máa fi file nails wọ́n máa fi smooth, and this is the nails, this is lamp for drying the nails, and this is also file, this is nail cutter lele ethnic Yoruba, and this is armrest tó gbé ọwọ́ sí kọ́mọ má bàa lè ro wọ́n. Sherry báyìí very simple, gel la ṣe yìí, ẹ wo very fine tó look natural. Sherry ẹ wá ṣe ìkànnà yín, acrylic, pedicure, manicure, French tips, any design tẹ́ bá ní ẹmu wá sí green wọ́n máa gbé jáde fún yín. Ẹ wo ọwọ́ mi ní ẹ wò, Sherry. Hey guys, I came to Dice Mayana's opening today. Their service is top notch. I wasn't expecting something like this. Their nails is wow. I didn't do my nails though, but my sister did. Their hair, they have lots of beautiful wigs and hairs. It's a place to come. Seriously, I recommend. I'm sure you will regret coming here. So today I came to Dice Mayana opening. I got some wigs. I cannot wait to style them. All of them are beautiful, quality hair. We don't sell anything but quality hair. I was actually very impressed. You guys should please come and patronize us at Dice Mayana. You will not regret this. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí, tẹ́ sì ti ń gbọ́ mi. Orúkọ tí tèmi ni Abọ́sẹ̀dé Akérèlé, tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ ní big fish, bigger fish. Ẹ lè bá wò pé mi ò dárúkọ nǹkan tí àwa ṣe bíbá, ọdún àwa ṣì bíbá yìí ni orúkọ bíbá yìí dẹ̀ ni Dice Mayana. Ó lè ṣe yín ní kàyéfì pé báwo ni Dice Mayana ṣe jáde. Orúkọ ọmọ mi ni, ṣẹ̀wọ̀n tí wọ́n bá dẹ̀ ń ṣe nǹkan èèyàn máa ń ṣe tí torí ọmọ náà ni, ṣó ti yé yín, nítorí pé ó jẹ́ ọmọ tí mo fẹ́ràn, ṣó ti yé yín, mo fi la fi jẹ́ kí ìbíbá yìí jẹ́ títí ẹ̀, in fact ó dẹ̀ so Dice Mayana ni orúkọ bíbá yìí. À ń ṣe irun, à ń ṣe pedicure, à ń ṣe manicure, à ń ṣe ìkọ́nà, ẹ ṣáà ti rọ́wọ́ mi, à ń ṣe makeup, à ń ṣe massaging, in fact general body spa là ń ṣe. So mo máa rọ̀ yín kẹ́ wá bá wa dòwò pọ̀ gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ. A wà ní Okanla road ní Ẹ̀gbẹ́dá. Anywhere tẹ́ bá ti ń bọ̀, tẹ́ bá ti dé Ẹ̀gbẹ́dá, ẹ bèrè Okanla bus stop. Tẹ́ bá ti dé Okanla bus stop yẹn, ẹ yà sí road yẹn ní Mayowa junction. Ẹ ti rí building yẹn upstairs ní along that junction, that Mayowa junction, ibẹ̀ la fi kalẹ̀ sí. Ẹ wá bá wa dòwò pọ̀, à ń bẹ̀ yín o. Ẹ wá ṣẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin dádì wa, ẹ̀yin mọ́mì wa, ẹ̀yin àǹtí wa, ẹ̀yin sisi tó ṣeré, ẹ máa bọ̀. Ẹ wá ṣara lóge. Ṣẹ̀rá wa ń sìn pẹ̀lú èjì wa, àṣẹ ìṣara lóge. Ẹ jọ̀ọ́ o, abẹ̀yìn ẹ wá bá wa dòwò pọ̀ o.
a ní irun o, à ń ta ready to wear tó bad, bẹ́ẹ̀ ló la tún ta àwọn talking wears, à ń ta gold jewelry, you can name it. So please, I'm begging you guys to come and patronize us. Hello everyone, my name is Mayana and I'm the CEO of Mayana Salon. And our services are do back hair, make all type of hair, make everything sharp. Yes. And we also do pedicures, manicures, and lash extensions. And we also make your powder nails, any kind of nails, and we also cut hair. Many styles. We do a lot. You can find it at Mayana Beauty Salon. And we also have bath. At Mayana Beauty Salon. You can get your wears ready to wear. You can get them at Mayana Beauty Salon. So I'll be expecting you all to come patronize us. I promise to give you the best and one of the best that any salon can ever give you. Ẹ̀yin tí ẹsẹ̀ yín máa ń là, tẹ́ bá fẹ́ ṣe pedicure, gbogbo ẹ̀ ni ó wà. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ home service náà, a lè wá attend sí yín ní ilé yín ní convenient place yín. And we also have wigs, like tẹ́ bá fẹ́ rí wig, tẹ́ ní wig tẹ́ fẹ́ rí wig, tẹ́ fẹ́ ká bá yín ṣe, ẹ lè send it to wa, okay, send style tẹ́ fẹ́, a dẹ̀ máa bá yín ṣe. We are always at your service, like for any type of hair.
Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.